Akúdédé àsìkò yìí, àkókò lè dá yóò rọrùn fún gbogbo wa láṣẹ Elédùà, àmín. Ìròyìn fẹlifẹli ló dé sójú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣe ọjọ́ ajé ọjọ́ 12 nínú oṣù kẹfà ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dókè lọ́hùn à ń bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Feli-feli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu lónìí ti ṣe ọjọ́ ajé òun ló ti gbé oríyìn ńlá fún olóògbé gbajúgbajà olóṣèlú tó tún jẹ́ ṣòwòṣòwò Mko Abiola fún ipa takuntakun tó ti kó fún ìlọsíwájú ìdàgbàsókè ètò ìṣèjọba àwarawa. Bákan náà ni Bọ́lá Ahmed Tinubu ti ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà kò ṣàì mẹ́nuba ẹni tó jáwé olúborí nínú ètò ìbò ọjọ́ 12 oṣù kẹfà ọdún 1993 èyí tí wọ́n yí àgbo ètò ìbò ọ̀hún dànù sínú kòtò ìdáminù gerege látọwọ́ olóògbé olórí orílẹ̀-èdè yìí láyé ológun tẹ́lẹ̀ rí General Sani Abacha pẹ̀lú bí wọ́n ṣe ṣe kíní ọ̀hún báṣabàṣa tí gbogbo rẹ̀ tó padà rí rúdurùdu. Ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní bá àbádé parọ́ tọra wa ó ní àwòkọ́ṣe rere nínú ètò ìṣèjọba àwarawa ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà. Òun ni olóògbé Mko Abiola òun ló jẹ́ fún orílẹ̀-èdè yìí, ilẹ̀ adúláwọ̀ àti lágbàńlá ayé. Ó ló tún jẹ́ ọ̀kan nínú àwọn tó farajìyà fún ètò ìṣèjọba àwarawa ní orílẹ̀-èdè Nàìjíríà. Bọ́lá Ahmed Tinubu tó tẹ̀síwájú, ó ní ìbànújẹ́ ló jẹ́ bá a bá rántí ọjọ́ eléyìí tí Mko Kashimawo tó di olóògbé tí wọ́n kéde ikú rẹ̀ látọwọ́ ààrẹ orílẹ̀-èdè iláyé ológun tẹ́lẹ̀ rí General Sani Abacha, èyí tí wọ́n ní Mko Abiola ó kú sínú ààyè eléyìí tí ìjọba tí wọ́n fi pamọ́ sí gẹ́gẹ́ bí ọgbà àhámọ́ ó ní lọ́dún náà lọ́hùn-ún ó jẹ́ ọgbọ́n ọkàn fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé olóore orílẹ̀-èdè yìí òun ló lọ. Tinubu wa ní báyìí òun ò ní tẹ̀tì láti mú àyípadà rere bá gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jù ìnira eléyìí tí ẹ̀kún owó orí epo tí wọ́n yọ kúrò tó mú bá wọn ó ní òun ò rí dájú pé ní abala ètò ẹ̀kọ́, ìgbòkègbodò ọ̀rọ̀ kọjú pópó tó fi mọ́ ọ̀rọ̀ iná èyí tó já gerege àti ohun mèremère ni òun ò rí bóun ṣe láti mú ìdẹ̀rùn bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ orílẹ̀-èdè wa Nàìjíríà DSS àwọn ni wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí báyìí pẹ̀lú bí wọ́n ṣe gba ìwé ìrìnnà Godwin Emefiele tó ti fìgbà kan jẹ́ ọ̀gá àgbà ilé ìfowópamọ́ erinlónìbó orílẹ̀-èdè wa Nàìjíríà CBN, èyí tí àṣẹ wà láti iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí wípé kí Godwin Emefiele kó fi ipò rẹ̀ sílẹ̀ nítorí wàrà ṣẹṣà lọ́jọ́ Jímọ̀ èyí tó kọjá yìí, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde láti ẹnu ẹni tó jẹ́ agbẹnusọ fún àjọ DSS ní orílẹ̀-èdè wa Nàìjíríà, eyín ọ̀gbẹ́ni Peter Afunaya, èyí tó sọ di mímọ̀ wípé lọ́jọ́ Jímọ̀ èyí tí wọ́n ní kí Emefiele kó fi ipò rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí ọ̀gá àgbà ilé ìfowópamọ́ erinlónìbó orílẹ̀-èdè yìí, wọ́n ní ìlú Èkó òun ni ọ̀rọ̀ ọ̀hún ti bá Emefiele. Níbẹ̀ náà ni wọ́n sì ti fi ọwọ́ òfin ni wọ́n ti fi gbé tí wọ́n gbé wọ ọkọ̀ bàálù ayálápá èyí tá a mọ̀ sí jẹ́ẹ̀tì kúrò nílùú Èkó wá sí olúléeṣẹ́ àjọ DSS ọ̀hún èyí tó wà nílùú Àbújá fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí àwọn ọ̀rọ̀ kan èyí tó ta kókó mọ́ lẹ́sẹ̀ tó sì so mọ́ lọ́rùn bí ẹ̀gbà ọrùn, èyí tó ní kó wá ṣàlàyé ọ̀rọ̀ náà yékéyéké kó lè yé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ní báyìí àjọ DSS tẹ̀síwájú látẹnu Peter èyí tó jẹ́ agbẹnusọ àjọ ọ̀hún wípé lónìí ti ṣọjọ́ ajé ọjọ́ 12 ìwádìí yóò bẹ̀rẹ̀ síwájú lẹ́nu Emefiele. Bákan náà wọ́n ó padà lọ sí ọ́fíìsì èyí tó ti kúrò láti lọ ṣe àwọn ìwádìí kan níbẹ̀ tó fi mọ́ àwọn ilé rẹ̀ gbogbo láti ṣe àwọn àyẹ̀wò tó ń ti ìwádìí èyí tó lọ́rìn
lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án pẹ̀lú owó eléyìí tí wọ́n ní lásìkò tó ń bẹ́ńbẹ́ ó ṣe owó ọ̀hún ṣùbàṣùbà tó ń ti ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà èyí tó dorí rẹ̀ kodò pẹ̀lú àwọn ènìyàn kan tí wọ́n jọ pàdé àpòpọ̀ láti mú ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí kí wọ́n forí rẹ̀ wọ́n di bí ọ̀pọ̀lọ́ eléyìí tó jọrùn sínú tàkúté ejò. Wọ́n ní ní gẹ́rẹ́ o tí wọ́n bá parí ọ̀rọ̀ náà ni wọ́n ó taari rẹ̀ lọ sílé ẹjọ́ tó bá jẹ́ wípé ó nílò láti lọ sí ilé ẹjọ́. Ilé-iṣẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí ti ṣe àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ lánàá ti ṣe ọjọ́ Sunday ọjọ́ àìkú ọjọ́ 11 nínú oṣù kẹfà ọdún tá a wà yìí lórí ẹni tí ó jẹ́ ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà àti igbákejì rẹ̀ tó fi mọ́ agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin àti igbákejì rẹ̀. Iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí tó sọ ọ́ wípé ní àkọ́kọ́ ó ní ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ báyìí tí í ṣe Bọ́lá Ahmed Tinubu wípé mùsùlùmí ni igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí lọ́wọ́ báyìí Kasim Shettima mùsùlùmí ni ó wá ní kò ní bójúmu kó jẹ́ pé tí ó tún jẹ́ ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà àti igbákejì rẹ̀ kóun náà tún jẹ́ mùsùlùmí àti agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin kó tún jẹ́ mùsùlùmí. Ó ní báyìí àwọn ò fi ṣe pínre láàrin ọlọ́fà ọ̀kan gbọ́dọ̀ ju ọ̀kan lọ. Ọ̀rọ̀ ọ̀hún èyí tó jáde látẹnu igbákejì ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Kasim Shettima lásìkò eléyìí tó ń bá gbogbo àwọn aṣòfin tuntun àti àwọn tí wọ́n ti wà ńbẹ̀ tí wọ́n dìbò yàn padà bọ̀ sí ipò tó ń bá wọn ṣe ìpàdé ńlá kan eléyìí tí ó mú ìlọsíwájú àlàáfíà bá orílẹ̀-èdè wa Nàìjíríà lórí ìtàlẹ̀ tí ó jẹ́ olórí àwọn ilé aṣòfin ọ̀hún. Níbẹ̀ ló ti sọ di mímọ̀ ó ní iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí pẹ̀lú àwọn lẹ́nu lọ́rọ̀ nínú ètò òṣèlú mọ̀ọ́mọ̀ láti mú Godswin Akpabio kó jẹ́ ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà. Bákan náà kí wọ́n mú Jibril Barau gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ igbákejì ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà. Ó ní Tajudeen Abbas àti igbákejì rẹ̀ Benjamin ó ní kí àwọn jẹ́ agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà ẹlẹ́ẹ̀kẹwàá. Ó ní ìdí rèé tí àwọn ṣe ṣe bẹ́ẹ̀ kó má dàbí ẹni wípé mùsùlùmí nìkan ni wọ́n kó sí àwọn ipò ńláńlá èyí tí ó di orílẹ̀-èdè Nàìjíríà mú. Lákòótán nínú ọ̀rọ̀ Shettima ó ní Aliyu Bitara àti Yusufu ó ní àwọn méjèèjì wọ̀nyí ni wọ́n ti gbé agbára jù sílẹ̀ báyìí wípé ẹni tí wọ́n bá ti yàn ni àwọn fọwọ́ sí fún ìlọsíwájú ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà. Igbákejì ààrẹ ó wá ní kí àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin ọ̀hún kí wọ́n dákun dábọ̀ kí wọ́n gba àlàáfíà láàyè kí ohun gbogbo kó lè lọ bí a ti kọ̀wé rẹ̀ ní dáadáa. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ni wọ́n ti fi ọwọ́ òfin mú jórinjórin kan tá a mọ̀ sí wẹ́dà èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Aliyu Tijani eléyìí tó ṣe ìrànwọ́ fún afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn kan láti gé ẹ̀gbà ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ọwọ́ rẹ̀. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ọ̀hún eléyìí tí wọ́n ní ó sá kúrò nínú ọgbà ọlọ́pàá nínú àhámọ́ èyí tí wọ́n fi sí pẹ̀lú áńkọ́ọ̀fù lọ́wọ́ tó sì jẹ́ pé Aliyu Tijani tí í ṣe jórinjórin ọ̀hún òun ni afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ọ̀hún èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Wàsíù Ọpẹ́yẹmí ló sá lọ sí ọ̀dọ̀ rẹ̀ tí Tijani tó sì bá mú bíléèdì èyí ń sọ bíléèdì tí wọ́n fi ń gé irin ló bá gé áńkọ́ọ̀fù ọ̀hún kúrò lọ́wọ́ rẹ̀. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní ọdún 2021 òun ni wọ́n mú Wàsíù Ọpẹ́yẹmí fún ẹ̀sùn wípé òun náà ó ṣiṣẹ́ ìlú ó sì darapọ̀ mọ́ ẹlẹ́gbẹ́ òkùnkùn. Wọ́n ní láti ọdún yìí ló ti wà nínú àhámọ́ ọlọ́pàá ṣùgbọ́n láàrin ọdún náà ti ṣe ọdún 2021 òun ló tún rí àyè láti sá kúrò nínú ọgbà ọlọ́pàá pẹ̀lú áńkọ́ọ̀fù lọ́wọ́ ní ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde láti ẹnu alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó SP Benjamin sọ di mímọ̀ wípé látọdún 2021 ọ̀hún èyí tí Wàsíù Ọpẹ́yẹmí tó ti rí àyè láti sá kúrò nínú ọgbà ọlọ́pàá pẹ̀lú áńkọ́ọ̀fù lọ́wọ́. Ó ní Ọpẹ́yẹmí ti ṣọmọlẹ́gbẹ́ òkùnkùn náà òun ló wá ń sá lọ. Wọ́n ní lásìkò yìí ló ṣe àwárí jórinjórin kan èyí ń gbẹ́dà Aliyu èyí tó bẹ̀ wípé kó dákun dábọ̀ kó bá òun gé áńkọ́ọ̀fù ọwọ́ òun kúrò tí èyí náà ò sì gbẹ̀bà tí ò wó lẹ́ẹ̀mejì àbí ronú náà lẹ́ẹ̀mejì kó tó gé ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ọ̀hún kúrò lọ́wọ́ rẹ̀. Ṣùgbọ́n lákòwáwò láṣẹ ìbọn gbogbo ìwádìí
wọ́n ní nínú ọ̀sẹ̀ tá a lò tán yìí òun lọ́wọ́ òfin ló tẹ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ọ̀hún èyí tó sá kúrò lágọ̀ọ́ ọlọ́pàá eyín Wàsíù Ọpẹ́yẹmí àti jórinjórin Aliyu Tìjání èyí tó bá gé ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ọwọ́ rẹ̀ tí wọ́n sì tún kó wọn sí àhámọ́ ọlọ́pàá padà báyìí. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà adẹ́rìn-pòṣónú ọkùnrin tí sọmọ Yorùbá ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà Adébọ̀wálé Adédayọ̀ tí gbogbo èèyàn mọ̀ sí Mr Macaroni òun mà ló ti sọ ó ní lásìkò tí wọ́n lé òun kúrò nínú ilé ẹ̀kọ́ gíga fáfitì òun ti ń kọ́ ẹ̀kọ́ lọ́wọ́ ó ní ọdún náà lọ́hùn-ún ó jẹ́ ìbànújẹ́ ọkàn àti wípé ní gẹ́rẹ́ tí ìṣẹ̀lẹ̀ ìpòrúurú ọkàn ó dé bá òun èyí tó kù díẹ̀ kó gba ẹ̀mí òun lọ́dún 2017 gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni ọ̀hún Mr Macaroni ti sọ ó ní lásìkò tí wọ́n lé òun kúrò nílé ẹ̀kọ́ gíga fáfitì ọ̀hún ó ní ilé ẹ̀kọ́ gíga fáfitì náà ni ó jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin ilé ẹ̀kọ́ gíga èyí tí yóò lé òun kúrò nínú ọgbà iléèwé wọn ó ní ẹ̀sùn tí wọ́n sì lé òun fún náà kì í ṣe wípé bóyá òun pààyàn àbí darapọ̀ mọ́ ẹgbẹ́ òkùnkùn bí kò ṣe wípé àwọn ìṣẹ̀lẹ̀ kan èyí tó ṣẹlẹ̀ tó sì ń tako ẹ̀bùn eléyìí tí Ọlọ́run fún òun ló fà á tí wọ́n fi ń lé òun kúrò ó ní lọ́dún 2017 yìí ló jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin ilé ẹ̀kọ́ gíga fáfitì tí wọ́n yóò lé òun ó ní lọ́dún náà ìbànújẹ́ ńlá àti ìpòrúurú ọkàn ló jẹ́ fún òun gẹ́gẹ́ bó ti wá sọ nínú ọ̀rọ̀ òun ó ní látọdún 2011 lòun ti bẹ̀rẹ̀ sí ní ṣeré orí ìtàgé sinimá àgbéléwò wá lónìí wá lọ́la tó jẹ́ pé òun ò tí ì dáradé láláìmọ̀ wípé ibi tí Ọlọ́run yóò ti lo òun nìyẹn. Macaroni tó wá ní fún ìgbà pípẹ́ làwọn tí wọ́n máa ń ṣe àyẹ̀wò ìgbáradì tá a mọ̀ sí audition ni wọ́n ti gbá òun lọ́pọ̀lọpọ̀ látàrí owó àti fọ́ọ̀mù gbígbà ní òrèkóòrè tóun gbà láìmọ̀ wípé wọ́n ń tan òun láti rí òun jẹ ni ó ní ṣùgbọ́n ilé ẹ̀kọ́ gíga fáfitì èyí tó lé òun gbẹ̀yìn fún ara wọn náà ni wọ́n tún kọ ìwé pè òun láti wá parí ètò ẹ̀kọ́ èyí tóun bá bọ̀ ńbẹ̀ tí wọ́n sì gbé àmì ẹ̀yẹ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ èyí tó kẹ́kọ̀ọ́ jáde tó ti ṣe dáadáa jù ni wọ́n fún òun ó ní ìgbà yìí inú òun dùn ayọ̀ òun kún gẹ́gẹ́ bí Mr Macaroni bó ti sọ. tó ẹ̀yin ará ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣètò ajé títí di ojúmọ́ ọ̀la tẹ́tùmọ́ láǹfààní láti wo ọ̀tún ìròyìn mo gbà á ládùúrà wípé ilé òní lé wa ọ̀nà òní náà wá ojú wa òní ríbi bẹ́ẹ̀ sì ni etí wa òní gbọ́bi láṣẹ lẹ́dùà fún mi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín ire o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.